أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حمدا لبارئ الأنام ثم الصلاة والسلام ما ناح في دوح حمام على الرسول العربي وآله وصحبه ومن تلا من حزبه سبيله في حبه على ممر الحقب وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته. fi ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ilé tí ó yọ̀ǹda fún wa ní ìjókòó ilé tí a wà níbẹ̀ yìí láti máa tẹ́tí gbọ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala àti ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ilé tí a gbàlérò wípé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run yóò lò ní sábàbí ohun tó jẹ́ wípé a fi jẹ́ ẹni tí yóò máa sin Ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ tó sì ṣe pa wá láṣẹ. Ẹ̀yà tí a jẹ́ ẹrúsìn Allah nínú tí ó jẹ́ ọ̀ràn yẹn fún wa ó náà ní pé ká lọ páyà Allah lódodo ní kọ̀kọ̀ àti ní gbangba wa. Torí wípé àṣẹ t'Ọlọ́run bá pa wá ó náà ní pé ká páyà rẹ̀ lódodo. Ọlọ́run ní yā ayyuhal ladhīna āmanū ittaqullāha haqqa tuqātihi wa lā tamūtunna illā wa antum muslimūn. Ẹ̀yin tẹ́lẹ̀ gbàgbọ́ lódodo ẹ páyà Ọlọ́run lódodo. ولا تموتن gbọ́dọ̀ kú إلا وأنتم مسلمون àyàkọjá pé orí Islam lè kù sí àwọn ànábì Ọlọ́run tó ti síwájú náà ní tí máa fi kọ́ àwọn ọmọ wọn náà nù. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsàlátù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam a ṣe àdúrà fún gbogbo àwọn tí àdúrà wa tó sí pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ dé ibi tí ó parí sí. ní ìjókòó ilé tí a wà ń bẹ̀ yìí ilé ìta fẹ́ máa bára sọ òun náà ni a'yadul mushrikin wa ba'd ahkamiha ọdún àwọn kèfèrí àti díẹ̀ nínú àwọn àdájọ́ tọrọ mọ́. nínú tí kọ̀pamọ́ tó sì hàn nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wípé ọkọ̀ fún wa kí àwa mùsùlùmí kí a sọ wípé a fẹ́ máa ju àwọn kèfèrí. gbogbo ọ̀nà lẹ́yìn kí mùsùlùmí máa sọ láti má jẹ́ ẹni tí yóò máa ju àwọn kèfèrí. bí a nínú ṣe sí wọn ni bá nínú ìsọ̀rọ̀ wọn ni àbí ní gbogbo àwọn kan tẹ́ máa ṣe pátápátá àwọn ní máa jó àwọn ní máa lù ní máa kọrin àná máa dọ ọkùnrin àti obìnrin papọ̀. nínú èèwọ̀ tí Ànábì sallallahu alaihi wasallam kọ́ fún wa òun náà ní kí àwọn náà wá jọ wọn nínú àwọn kan yẹn. àwọn mùsùlùmí lónìí torí ẹgbẹ́sìn wọn yé wọ́n ti wá sọ̀rọ̀ àwọn di ẹni tó dé wípé yín táwọn kèfèrí bá ti ṣe òun náà ni àwọn náà máa ṣe. ọwọ́ á mú débi wípé oríṣiríṣi tí ó sì lójú ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam oríṣiríṣi rẹ̀ ò ní wọ́n ń dálẹ̀ nínú ẹ̀sìn wa tánàbí yìí sì kìlọ̀ fún wa bí ká má ṣe bẹ́ẹ̀. àmọ́ nínú tí ó sì wálé mà òun náà ni wípé Ànábì ti sọ̀kalẹ̀ wípé àwa mùsùlùmí o ńgbà tí àsìkò bá tó لتتبعن سنن من قبلكم شبرا بشبر وذراعا بذراع. ولن مسلمي ما تلي وجونا àwọn tí wọ́n síwájú yín شبرا بشبر díẹ̀ ذراعا بذراع díẹ̀ lẹ́ẹ̀ma tẹ̀lẹ́sìn wọn. tí wọ́n bá ṣe nǹkan àwọn náà làwọn ló ṣe wọ́n ti ń ṣe sọ́jú àwọn náà tó bá wọn fẹ́ ṣe tiwa wọ́n ti ń ṣe ìjókòó 31 December àwọn ọ̀rọ̀ àánú ṣe ti wá. ó jẹ́ pé lónìí yìí tàbátí ní 31 December 25 àtàwọn ọdún táwọn kìfèrí máa ń ṣe ọ́ àwọn òfin náà sọ pé kí wọ́n bá ká ọmọ mùsùlùmí lọ tán ẹjẹ́ káwọn náà yá adá ti wá lẹ́wọ́ ọ̀dà Lailatul Qadri àti kínápé tàájùdì wọ́n dálẹ̀ láwọn àsìkò yìí. yaras kò sínú tí wọ́n kó wá sí ní tí wọ́n kó wá sí ní al-munasaha wal amru bil ma'ruf wan nahyu anil munkar. a máa pèèyàn sí lọ síbi dáadáa a sì máa kọ aburú fún àwọn èèyàn ètí ẹ ń kó wá sínú. Ànábì ní a máa tẹ̀lé àwọn kèfèrí díẹ̀ hatta law salaku hujra dabbin
títí tó jẹ́ wípé tí ẹ máa sọ wípé inú o agilintí ẹ wò bí ìgbà tí wọ́n gbé òkè kékeré báyìí nísìn àwọn aṣàwọ̀ bẹ̀rẹ̀ àbí tó ẹgbọ́n náà ibẹ̀ nìyẹn gbà àwọn náà sọ pé àwọn náà sáfẹ́ gbà bẹ̀. qulna ya Rasulullah Abu Sa'id al-Khudri ló gba hadithi wa ó ní àwọn sọ wípé ya Rasulullah ìlú ń ṣe ọlọ́run al-yahuda wan nasara ṣé àwọn tó ń sọ ipá máa tẹ̀lé wọn làwọn Yahudi àtàwọn Nasara láwọn tẹ̀lé wọn níbi gbogbo tí a bá ti ṣe sáwọn lọ ń sọ bí Ànábì sallallahu alaihi wasallam sọ pé qala faman Ànábì ni tí ó bá jẹ́ wọn ta ní ó tàn jẹ́ tí ẹ máa ń sọdún ẹ lè fẹ́ bá wọn ṣe tí ẹ máa ń àwa náà lè ẹ̀sìn ìwé tó wa àwa là máa ń ṣàyọjú náà ẹ̀sìn tí wọn ọba wa dá sí o ẹ̀sìn tí wọn ọba sí kí ni wọn ọba wa dá sí o ṣùgbọ́n títí wọ́n sọ wípé agbọ́dọ̀ jẹ́ gbogbo ọdún tó bá bá ní láyé jáde ó sé ní gbogbo tó bá ṣẹlẹ̀ láyé yìí tó bá ti sáti jẹ́ ọdún tó bá ti jẹ́ dùnú á lè máa sé ní. nítorí náà ẹjẹ́ agun tánàbí sallallahu alaihi wasallam tó kọ́kọ́ sọ. Ànábì ní man tashabbaha bi qawmin fahuwa minhum ẹni tó bá fi lè jọ àwọn ọjọ́ kan òun náà ti dára wọn tó ń ṣe bí àwọn ọjọ́ kan tó ní wọ́n jó àwọn náà máa jó ẹjẹ́ àwọn mùsùlùmí náà yà lọ ra bàndìrì ká máa lò ó ẹjẹ́ àwọn mùsùlùmí náà ẹjẹ́ kí àwọn náà máa kọ́ àwọn èèyàn jọ ká máa jó o ẹni tó bá sì fi lè jọ àwọn tó bá fara jọ àwọn kẹ́kẹ́ òun náà ti dára wọn. mo ti ṣàlàyé ẹ̀ nínú àwọn lectures sí bóyá ó ṣe é ṣe ká ti rí ó sì ṣe é ṣe ká má ti rí ṣùgbọ́n nínú àwọn lectures síwájú ni pé fahuwa minhum ó ní àlàyé tó lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ó yẹ kí mùsùlùmí máa páyà pé tọ́lọ́ ń ṣe fílẹ̀ ń classify èèyàn àbí táwọn bí fi ń classify èèyàn sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí ó yẹ kó bọ̀ máa ba mùsùlùmí gan ipe tọ́lọ́ ń bá lọ ṣe tọ́lọ́ ń bá máa tọ́ bá lọ gbé wa dìde láàrin àwọn èèyàn kọ́ ọjọ́ gbé dàrí kìyàmá torí pé àwọn lálá fẹ́ jọ kí ni ó ṣẹlẹ̀ sí wa kí ni ó jẹ́ gbẹ̀yìn wa. nítorí náà ìta ń pè ní ọdún nínú Islam wa ìta ń pè ní ọdún nínú Islam nǹkan tó jẹ́ wípé tawqifiyya ni ọ̀dọ̀ Ọlọ́run láti lọ gbà báyìí ìta àwọn sọ pé à ń ṣe lọ́dún báyìí Ọlọ́run ni ó fi lé wa lọ́wọ́ báyìí tàbí kó fi lé wa lọ́wọ́ látẹnu Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ló fi jẹ́ pé màtá Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó dé lu Madina ó ní tí wọ́n sọ ọdún méjì kan Ànábì wa bí wọ́n léèrè sallallahu alaihi wasallam àwọn sọ pé kí lẹ́ ń ṣe yìí tẹ́ ń ṣeré yìí àwọn sọ ọdún ni ẹnsọ́dún ni ọ ní فقال النبي صلى الله عليه وسلم أبدلكم الله تعالى بما هو خيرا منهما Ọlọ́run ọba àlékè láti pààrọ̀ ọdún méjèèjì tẹ́ ń ṣe yóò ti pààrọ̀ ẹ̀ fún yín ju tó dáa jùlọ ló fi fún ọ ní ọdún iléyá àti yawmul fitr wal adha ló fi fún ọ lọ́dún iléyá àtọ́dún ìtùnú Ọlọ́run fún àwọn mùsùlùmí lọ́dún. ó fi hàn pé gbogbo ọdún tó bá ti yàtọ̀ sí eléyìí tá a gbà látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam kì í sọdún. èèwọ̀ ni kí mùsùlùmí ó ṣe ń bẹ̀ èèwọ̀ ni kí mùsùlùmí ó bá wọn dá sí ní gbogbo ọ̀nà tí èèyàn máa gbà máa dá sí nǹkan tá a padà ṣàlàyé nísì. ló fi jẹ́ pé a rí nínú àwọn tí àwọn yẹn ti ṣí àkáàkiri síwájú onáìrẹ̀ ọ̀rọ̀ mawlidun nabi àwọn mawlidun nabawi al-mawlidun nabawi ipe èèwọ̀ nínú ṣẹ̀ríà Islam àgbọ̀dọ̀ ṣe torí pé Ànábì ò ṣe torí pé tá bá ti fi lè pè lọ́dún ọgbọ́dọ̀ máa tó bá ti ń wá ní tọ́jú pé ọdún ni agbọ́dọ̀ lọ gbà látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam agbọ́dọ̀ lọ gbà báyìí tawqifiyya ni. ló fi jẹ́ pé àròdún mi táwọn sàbẹ̀ ṣe lẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọdún méjèèjì. àmọ́ àìgbẹ́sìn Ọlọ́run yé ọ̀fà tó jẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n mú àwọn ẹ̀sìn àwọn kèfèrí wọ́n sọ ní tí àwọn náà máa ṣe. whereas àwọn ọdún tá à ń ṣe yìí tá à bá wọn kópa níbẹ̀ yìí tá à ń sọ yìí pé àgbọ̀ ọdún tó wá ti bá wa láyé àjọ máa ṣe ni Ọlọ́run ọba àlékè ọlá ó ti kìlọ̀ fún wa wípé ẹni tí ó jẹ́ mùmínì òdodo ó gbọ́dọ̀ lọ kọ̀yìn sí yóò kọ̀yìn sẹ́sìn ẹ̀sìn tí ń ṣe yóò sì kọ̀yìn sẹ́sìn tí ń ṣe yóò sì kọ̀yìn sí bẹ́ẹ̀ tí ń ṣe. Ọlọ́run ọba sọ́nà Al-Qur'an pé la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir ìrẹ́ Ànábì ó lè ríjọ kan náà àwọn ọjọ́ mùsùlùmí tí ó máa jẹ́ mùmínì tó gbọ́dọ̀ ń gbọ́ àtọ́jọ́ ògbéni al-qiyamah yuwaduna man hada Allaha wa rasulahu tọ́jà yìí pé ẹ̀ńtọ́lọ́ wọn bá kórìíra sí
àbí yuhadun wọ́n máa nífẹ̀ẹ́ sí ẹ̀tọ́ yẹ pé man hada Allah wa rasulahu yuhaduna man hada Allah wa rasulahu ẹni tó wọ́n máa nífẹ̀ẹ́ sí tiẹ̀ òun ẹ̀tọ́ yẹ pé ọmọlọ́run lọ́tà ọlọ́run ọba àlekọ́lá ó sọ wípé kí ni o ó sọ wípé ò lè rí náà ọjọ́ mìíràn tí ó máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá fẹ́ jẹ́ kó yé wa dáadáa kó clear sí wa dáadáa pé walau kanu aba'ahum kódà àwọn èèyàn tá à ń sọ yìí wọn ò bá jẹ́ pé wọ́n súnmọ́ wọn bí sàn ọ̀rùn kí wọ́n jẹ́ bàbá fún wọn àbí ìyá wọn aw abna'ahum kódà kò bá jẹ́ pé wọ́n súnmọ́ wọn kí wọ́n jẹ́ ọmọ wọn wọ́n ṣàtìsìn tí ó yàtọ̀ sí tọ́lọ́ndé èèwọ̀ ni mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa kópa níbẹ̀ mùsùlùmí ò ní nífẹ̀ẹ́ wọn lórí ẹ̀ aw ikhwanahum àbí kí wọ́n jẹ́ ọmọ ìyá wọn ọlọ́ni ò lè ráwọn mùsùlùmí kí wọ́n máa mú wọn ní ọ̀rẹ́ aw ashiratahum kódà kí wọ́n jẹ́ fámìlì wọn èèwọ̀ ni ọlọ́run ròyìn àwọn mùmínì ó sì kí ni ó ròyìn ẹ̀ fún wa nìyẹn àṣẹ nínú ká mú wọn lọ́rẹ́ ayò òun náà ní ká jọ máa bá wọn péjọ ṣe ọdún làánà láwọn àdẹ tọ́jọ́ yìí pé ọjọ́ tí wọ́n bá ti ń sọdún wọn àwọn náà ò ní lọ bí iṣẹ́ àwa náà á jọ máa hang out tí káàkiri gbòòrò á sọ sọ pé à ń lọ pátí à ń lọ oríṣiríṣi ṣó à ń lọ máa dẹ́sẹ̀ oríṣiríṣi káàkiri gbogbo àwọn nǹkan yìí pátápátá àṣẹ èèwọ̀ ni à ń padà bọ̀ wá nǹkan tá a fi mọ ọ̀nà tí àwọn èèyàn gbà mú ọdún àwọn kèfèrí ní ọdún à ń padà bọ̀ wá ṣàlàyé àwọn oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn fi ń ṣe ọdún àwọn kèfèrí tí wọ́n sọ báwọn sọdún wọn. Ọlọ́run sọ nínú Al-Qur'an nígbà tí ìròyìn àwọn mùmínì ó ní walladhina la yashhadu ibadur rahman Ọlọ́run ròyìn àwọn ẹrú Ọlọ́run ẹni tó bá fẹ́ wà ní ẹrú Ọlọ́run kọ́ máa tẹ̀lé wá sí báyìí. Ó ní walladhina la yashhaduna az-zur àwọn tó jẹ́ wípé wọn ì gbọ́ ọ̀rọ̀ burú wọn ì lọ síbi ọ̀rọ̀ bú màdá àwọn afáfẹ́ máa ń tú àyè yìí wọ́n bẹ́ẹ̀ náà àwọn afọ́nítẹ̀sí tí wọ́n tú wípé ọdún àwọn kèfèrí Ọlọ́run sọ bẹ́ẹ̀ àwọn tó yẹ kó wọn èkó pàmbí ọdún àwọn kèfèrí ọjọ́ Christmas ni ó ọjọ́ ìkọ̀jẹ́ Christmas ọjọ́ New Year ni ó ẹlòmíì dẹ̀ sọ pé sẹ́yìn Christmas yẹn hàn ní sí ṣùgbọ́n New Year ọdún tuntun la fẹ́ bọ́ sí ọdún tó ti bọ́ sínú ọdún tó ti tipẹ́tipẹ́ ẹlòmíì ní ìfẹ́ jẹ gbèsè wọn lọ́dún tó gbèsè tó ti jẹ́ wọn lọ́dún tó ti tipẹ́tipẹ́ torí ọdún àwọn mùsùlùmí lọ́dún tó bá fẹ́ gbààwẹ̀ o ò lè fi oṣù eléyìí tá à ń ká àdáyé yìí o ò lè fi gbààwẹ̀ a sì ti wà ní ọdún àwọn mùsùlùmí oṣù kẹta ló parí nínú ọdún àwọn mùsùlùmí nítorí náà wọ́n lọ pé èmi ò ní fẹ́ jẹ gbèsè wọn lọ́dún tuntun ìfẹ́ ṣe kíní kan ẹlòmíì sọ pé òun ní ṣiṣẹ́ jọ náà yóò fi ṣọ́ọ̀bù ẹ̀ pa àwọn mùsùlùmí tó fẹ́ ra nǹkan tí a fẹ́ ta bùkátà sí ọ̀dọ̀ rẹ̀ kò ní já rí yóò jẹ́ kí gbogbo nǹkan wọn lọ́jà mùsùlùmí gbọ́dọ̀ lọ gbẹ̀sìn ẹ̀yẹ mùsùlùmí lálájọjú náà wọ́n gbọ́dọ̀ lọ gbẹ̀sìn ẹ̀yẹ eléyìí ní díẹ̀ nínú àwọn àìrí tí ń sọ fún wa wípé èèwọ̀ ní kí mùsùlùmí kó kópa nínú ọdún àwọn kèfèrí ẹ̀rí pọ̀ náà Al-Qur'an tí ń sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀rí tí ń sọ fún wa pé ká má mọ àwọn kèfèrí lọ́rẹ̀ ayò gbogbo ẹ̀ náà látọ̀ lè lò níbi tí a wà yìí náà ọ̀dà ẹ̀jẹ̀ ká wá mú díẹ̀ nínú àwọn àwòrán tí a fi ń gba sí ọdún wọn lónìí táwọn ò sì mọ̀ pé ọdún wọn là ń ṣe ẹlòmíì ọ̀nà lónìí gbogbo àwọn akátá ń ṣe òyìnbó ní báwọn ṣe o gbogbo àwọn à ń lọ sí ilé ìjọsìn ni à ń ṣe New Year ni wọn ò ní ṣe o ṣùgbọ́n kẹwàá ni mọ́ kíyàn kú ọdún èèwọ̀ èèwọ̀ kíyàn kú ọdún náà wọ́n máa sẹ́ni pé kódà àwọn mẹ́sẹ́gì kan mo ti rí lẹ́jọ́ mẹ́ta nísìnyí kódà àwọn tọ́jú àfa àgànjẹ́ òpẹ́sìn ẹ̀yẹ yóò máa sẹ́ni ẹ̀sìn pé ọ̀tọ́ wáyé pé ọ̀fẹ́ kílèmù wípé ọ̀fẹ́ kílèmù pé dáadáa wà fún nínú 2018 tó wá fẹ́ kílèmù ẹ̀ sí àmì ṣáájú àtàfẹ́ sọ nísìnyí yóò sọ àwọn àmì pé àkó ọdún tuntun àkó mọ̀hálẹ̀ fọdún tuntun December tá a wà yìí kọ́ máa ká má yà burú bẹ́ẹ̀ kódà àwọn sì ní mùsùlùmí gan yóò mọ̀ sọ pé òun ní nínú àníyàn wípé nǹkan aburú máa ṣẹlẹ̀ nínú oṣù kan yàtọ̀ sáwọn oṣù àìgbẹ́sìn yé ní gbogbo àwọn nǹkan yìí pátápátá nítorí náà èèwọ̀ ni kí mùsùlùmí kó sọ wípé òun fẹ́ bá wọn lọ sí ilé ìjọsìn èèwọ̀ sì ni kó kí wọn ní gbogbo mistake máa gbà kí wọn pátápátá èèwọ̀ ni eléyìí sì ni púpọ̀ náà àfáà tí wọ́n ṣàlàyé ẹ̀sìn ni wọ́n náà lọ gẹ́gẹ́ bí Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala àtọ́mọ́ké wọn Ibn al-Qayyim rahimahullah ta'ala àti gbogbo àwọn àfáà tí wọ́n lẹ́yìn wọn tó fi dórí àwọn àfáà àsìkò yìí náà tí sí Ibn Uthaymin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ibn Baz
Sheikh Fawzan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbọmọ àfọwọ́ àtàgbára lé. ẹni tó bá jẹ́ pé lóòótọ́ lọ́fẹ́ tẹ̀lé àṣẹ Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ èèwọ̀ ni kó sọ wípé ẹ̀bùn rẹ̀ special gift fún ẹni tó bá jẹ́ kèfèrí kó sọ pé òun rè fún ọdún rẹ̀ èèwọ̀ ni. ọwọ́ àṣeṣe kárẹ́ tó béèrè wípé àfa ẹni èèwọ̀ ni pẹ̀lú àwọn èrè tẹ́lẹ̀ kàṣíwájú wípé ká má bá wọn sọdún wọn. tí wọ́n bá fún alẹ́bùn kọ́ á sọ wípé ẹ̀bùn tí wọ́n máa ń fún yàn ó pólísì méjì. inú ọkọ jẹ́ wípé ẹ̀bùn ọ̀tọ̀ lẹ́ran nù ni àbẹ̀bùn tí kò ní ẹran nù. alákọ̀ọ́kọ́ ni wípé inú òpìlẹ̀ ẹ̀sìn wa ni pé iye tí wọ́n máa fi lè pa tó yàtọ̀ sí ní adárúkọ iye tó yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá ń bẹ́ẹ̀ àbí tí wọ́n pa fún ọdún máa òye lálẹ́gbẹ́ ìláyì èèwọ̀ ni mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ fẹ́nu ká èèwọ̀ ni mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ máa jẹ́ ń bẹ̀. àmọ́ tábà wá sọ yí pé ẹnìkan lè béèrè pé àfà wọ́n máa fún wa ní gífìtì nípa ayé ọdún bá lọ́dọ̀ àwọn kọ́sọ́mà sí wa tí wọ́n ṣe mùsùlùmí tẹ́lẹ̀ bí wọ́n ti máa pàṣẹ parí ọdún pé àwọn fún wa ní gífìtì ìpè ẹ̀gbọ́n pé òun patronize wa nìyí aṣọ ìpè irú ẹ̀ púpọ̀ náà àfa àgbà wípé a lè dárò àwọn ìbò bẹ́ẹ̀. lọ́nà wo lóòótọ́ ìyàpọ̀ ẹnu wà ń bẹ́ẹ̀ ọmọ náà àfa àdìyàn ni kò ní ìdíkà gbà gan kódà ẹ̀mígẹ́ lè sọ pé káwọn wulẹ̀ gbà torí ìmọ̀ta fẹ́ fi ṣe. wọ́n fi ń sọ orí ọdún wọn wọ́n fi ń gbọ́ ọdún wọn lárugẹ ni ṣùgbọ́n ìdíta sọ pé a lè gbà ó náà ni wípé a rí àwọn sàhábà gẹ́gẹ́ bí Ali radiyallahu ta'ala anhu àti Abu Barza àti àwọn tí wọ́n yàtọ̀ sí wọn tí wọ́n máa gba ẹ̀bùn lọ́dọ̀ àwọn Màjúsí àwọn tí wọ́n máa bọ̀ náà níjọ́ ọdún wọn tí wọ́n sọ wípé yẹn lè gbà níjọ́ ọdún wọn torí wọ́n wá bí Ali radiyallahu ta'ala anhu léèrè wípé àwọn Yahudi ọ̀nbẹ náà fámílì àwọn tó yẹ pé Yahudi bẹ́ẹ̀ wọ́n sì máa ń fáwọn nìkan nínú àsìkò ọdún wọn Ali radiyallahu ta'ala anhu tó sọ ní wípé ìntọ́ bá jẹ́ wípé ó níbàṣe pẹ̀lú pé ẹran ni ọ̀gbọ̀dọ̀ jẹ́ ń bẹ̀ àmọ́ tó bá ti yàtọ̀ sí ilé òun ẹ lè jẹ́. ó fi hàn pé nísìn ẹran wọn tí wọ́n fún wa èèwọ̀ ni àgbọ̀dọ̀ tẹ̀sí àgbọ̀dọ̀ jẹ́ ń bẹ̀. kódà nínú táwọn aṣọ fáwọn èèyàn púpọ̀ gbà òun náà ni wípé oúnjẹ torí pé nínú béèrè tuntun máa wá náà ni pé àfa sáà lè gbé oúnjẹ wọn tẹ́ máa gbé fún ọjọ́ náà pé àwọn náà máa gbé ẹran lọ fún nínú ọdún iléyàwó ṣé tí máa gbé ẹran wá fọwọ́ tí máa gbé oúnjẹ wá fọwọ́ náà lọ́dún yìí wọ́n ti bá yọ ẹran lẹ̀ wọ́n ní ẹran pé àwọn mùsùlùmí ò kí ń jẹ ẹran wọ́n ti mọ̀ ṣùgbọ́n tí máa gbé oúnjẹ wá sáà lè jẹ́ ánimọ̀wùlẹ̀ jẹ́ tó bá jẹ́ wípé lóòótọ́ ní èsì elébi kí ló tó máa ṣó ara rẹ̀ hàn sí àwọn tí wọ́n mú ọlọ́tà wípé elébi ni ọ́ ṣùgbọ́n tó bá jẹ́ kò sí ìwọ̀n bẹ́ẹ̀ o pé bá a sọ wípé nísìnyí pé ìyẹn lè gba ẹ̀bùn lọ́wọ́ wọn ṣùgbọ́n tí ọba ní bùkátà sí ká má wulẹ̀ gbà ìyẹn gẹ́gẹ́ ní ọ̀sọ̀ wa pé lóòótọ́ mùsùlùmí ni wá aṣọ ẹ̀sìn wa fún wọn. ọ̀dà a ní àgbọ̀dọ̀ fún wọn lẹ́bùn a sì gbọ́dọ̀ gba àgbọ̀dọ̀ fún wọn ní ẹ̀bùn fún ọdún wọn ṣùgbọ́n a lè gba àwọn ẹ̀bùn kan ká má gba àwọn ẹ̀bùn kan. ṣé àwa náà wá lè wò pé nílùú àsìkò yìí àwọn mùsùlùmí máa ń sọnù wọn máa lọ sórí òkè ní ọdún bíi December 31 ìpè àwọn fẹ́ lọ ṣàdúrà sáà náà lè ṣe àkójọ àdúrà tá a sọ wípé a fẹ́ dá tiwa náà lẹ̀ á ní èèwọ̀ ni torí wípé tá a bá sọ wípé gbogbo nǹkan táwọn kèfèrí ń ṣe tí wọ́n fi ń kó àwọn mùsùlùmí tí wọ́n fi ń ṣe àwọn mùsùlùmí ọlọ́bẹ̀rẹ̀ tí wọ́n gbẹ́sìn wọn yé tí wọ́n fi ń mú wọn lójú gbogbo iná làwa náà máa ṣe àìpéye nǹkan tí wọ́n ń ṣe tí ọ̀dà tá a ṣe. ṣé tọ́wọ́ jẹ́ wípé bẹ́sẹ̀ ń jó papọ̀ náà nínú ilé ìsìn wọn tí wọ́n ń fìdí gbòdì tọ́wọ́ jẹ́ wípé òní ń gbọ́ àwọn mùsùlùmí ṣé àkọ́dọ́lé náà lẹ́nu Islam tásọ̀ bá lè máa ṣe rárá gẹ́gẹ́ bó ti jẹ́ pé ilé ìtasọ̀ lẹ́ẹ̀kan náà nípa ká fún wọn ní ẹ̀bùn ayẹ kí mùsùlùmí lè wọnú pé tí àbí kéèyàn kíyàn lápòjúwe ayẹ kí mùsùlùmí lè wọnú pé kí ni ìyàtọ̀ tó wà láàrin kí n kí wọn kú ọdún ilé tí wọ́n ń ṣe yìí àtẹni tí mo rí tí ń forí balẹ̀ fún kírọ́ọ̀sì kí n kí pé ẹ máa kú ẹkú jọ́sìn o kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì nǹkan kan náà ni nítorí náà a gbọ́dọ̀ kí wọn a sì gbọ́dọ̀ darí ọdún wọn lẹ̀ ká sọ wípé irú ọdún wọn náà làwa náà mọ̀ sí làwa náà wà ní tàájúdì
láàrin ká lọ gbà àwẹ̀ kódà Ibn Taymiyyah rahimahullahu ta'ala nígbà tó fẹ́ fún wa ní principle tí a fi mọ ìyapa sí ọdún wọn wọn ní pé alla yuhditha fiha amran aslan bal yaj'alu ayyama a'yadihim kasa'iril ayyam. Ó ní gbogbo tí ń ṣe pátápátá a ní jẹ́ kí a ní dá nǹkan kan lẹ̀ nínú àwọn ọjọ́ ọdún wọn èèwọ̀ ni àbúrò dá nǹkan kan lẹ̀. Lẹ́yìn náà a ṣe ọjọ́ ọdún wọn gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ọdún ní òkú náà ẹnìkan bẹ̀rẹ̀ lápòjú pé fámìlì wa a wò pé wọ́n máa lọ sí ibi àwọn pátì yẹn wọ́n máa lọ sí ń bẹ̀. Ṣé àwa náà lè dá pátì kan lẹ̀ nínú ilé wa ká sọ wípé kájọ ṣe papọ̀ tí wọn ò fi ní lọ sí ibi tọ̀hún èèwọ̀ ni àtúgbọ̀dọ̀ sílẹ̀ náà àníkàṣe ọjọ́ wa nọ́mà tó bá jẹ́ pé ẹran mẹ́ta la fi máa jẹun nínú ilé wa àbẹ ẹran kan ṣoṣo la fi máa jẹun nínú ilé wa kò gbọ́dọ̀ di méjì nítorí pé ọsọdún tí wọ́n jọ náà ká sọ pé àwa náà àfẹ́ ní tẹ̀sí nínú tẹ́ ń ṣe ṣùgbọ́n àná sọ pé àná sọdún nínú ilé wa náà àgbọ̀dọ̀ sí èèwọ̀ ni nínú tá a fi mọ ọjọ́ ọdún wọn nìyẹn. Lẹ́yìn náà gbogbo àwọn akẹ́kọ̀ọ́ máa ń ṣe àgbọ̀dọ̀ gbé kúrò láti inú òbí tí a ti ń ṣe alábòjú ẹ̀sìn wọ́n ṣe nílùú kan káwá bí wá sínú ilé àwọn mùsùlùmí ẹlòmíì yóò máa kọ̀wé káàkiri yóò ní wọ́n ṣe àwọn gádìrín káàkiri nísìnyìí wípé àwọn náà lè kọ́ àwọn ọmọ lọ́bẹ̀ wọ́n lọ sí gbádùn wọ́n lọ enjoy ara wọn ní ọjọ́ ọdún wọn èèwọ̀ ni irú ilé náà àgbọ̀dọ̀ sí. Nínú àwọn ọ̀nà tá a tó fi ń jọ wọ́n òun náà ni ká máa mú ọjọ́ yẹn ní ọjọ́ olùdé yàtọ̀ sẹ́ńtẹ́ ní sẹ́lọ́dà federal government to declare holiday o kéèyàn wá mú ọjọ́ ọ̀nà ọjọ́ tí ó fi ti ṣọ́ọ̀bù tiẹ̀ àbí tí ó fi ti fi iṣẹ́ àbí tí ó sọ pé òun ò ní ṣe kò gbọdọ̀ ṣe lè náà. Kéèyàn wá sọ pé irú ọjọ́ náà àfa ṣé a lè fi ṣe ọjọ́ tó yẹ pé ń gbà wẹ̀jọ́ náà àbọ̀jọ́ tó yẹ pé ìfìmọ̀ ìbànújẹ́ ní sọ pé nǹkan kan àdùnnú kan ṣe lónìí nínú àní ìbànújẹ́ àní ìdùnnú àní ìgbàwẹ̀ kankan ìyẹn tá a máa ṣe ni pé normal thing tí a máa ń ṣe tẹ́lẹ̀ kódà àní máa ju báńgá. Ọ̀dà ẹnìkan lè béèrè wípé ustaz ẹ dákun àwọn ẹran tí wọ́n máa pa tẹ́ bá kó ọ̀pẹ ká bá wọn pa sáà lè bá wọn pa á ní ká má wulẹ̀ bá wọn pa tó bá jẹ́ pé jọ ọdún wọn ni tó bá yàtọ̀ sí jọ ọdún wọn ọ̀tọ̀ lélẹ́wọ̀n àmọ́jọ́ ọdún wọn ta'awunu 'ala al-ithmi wal-'udwan nìyẹn à ń ràn wọ́n lọ́wọ́ lórí ìbàjẹ́ òun náà nìyẹn ẹ jẹ́ wọ́n wọ́ àwọn ara wọn náà kí wọ́n jọ pa ṣùgbọ́n tó bá yàtọ̀ sọ́jọ́ eléyìí a lè mú gbà náà ká sì kíni o ká bá wọn pa àwọn kan tí wọ́n fẹ́ pa. Mùsùlùmí ò gbọdọ̀ torí pé àsìkò yìí àsìkò ọdún wọn ni kọ́ jẹ́ pípa náà ní wà lọ sí ṣọ́ọ̀bù àbísínẹ́sì àwọn tí wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ẹdìẹ gẹ́gẹ́ bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹran lóṣìṣì tẹ́ máa ń lò. Mùsùlùmí ò gbọdọ̀ lọ lo opportunity ẹ̀kọ́ àti ọkọ̀ fẹ́ sí bísínẹ́sì yẹn lò torí pé òun náà ti sọ kí ni o ti sọ di ta'awun 'ala al-ithmi wal-'udwan ọ̀rọ̀ náà lọ́wọ́ lórí ìbàjẹ́ nù. Àmọ́ tó bá jẹ́ pé iṣẹ́ èèyàn lágbèjúwe òun náà ni ká máa tẹ̀jẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú ilé nísìnyí ó lè máa tẹ̀jẹ̀ lọ ó lè máa ta ẹran rẹ̀ lọ nílùú àsìkò yẹn tí ó sì kankan tó burú bẹ́ẹ̀ kọ̀sìbọ̀dọ̀ ní láti yẹ wípé special àsìkò ni òun wà tó àfi wá sọ di wípé àsìkò yìí ó special kò gbọdọ̀ sínú ọkàn rẹ̀ normal ọjọ́ òun náà bí ọ̀tá ẹ̀kọ́ wà ní normal ọjọ́ náà ló ṣe ṣe. Eléyìí ni díẹ̀ àbí ṣókí nínú àwọn ìdájọ́ ẹ̀sìn eléyìí tí ó rọ̀ mọ́ kí a máa bá àwọn kèfèrí ká máa bá wọn ṣe nínú àwọn ọjọ́ wọn. Nǹkan fi kásẹ̀ ńlẹ̀ ó náà ni pé tábàárí wọ́n máa sọ pé àwọn ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n 25 oṣù December pé ọjọ́ tí Jésù kú ẹbí wọn léèrè pé àwọn gan wọn ò fẹ́ náà kò ìyàpọ̀ ẹni wà lọ́dọ̀ wọn pé ṣéjọ́ náà ni Jésù sì kú lóòótọ́. Ọjọ́ náà ni sọ́jọ́ náà ló kú lóòótọ́ àwọn gan ìyàpọ̀ ẹnu wọn ò géètì ara wọn. Ó fẹ́ pé orí tí wọ́n gan náà kì í sójú ojú ọ̀nà táwọn náà ti mọ̀ pé kì í sójú ọ̀nà nítorí náà abẹ́lẹ́ ọ̀nà àná rẹ̀ kọ́dà àwọn mùsùlùmí padà sójú ọ̀nà ilé tọ́tọ́ kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn torí pé náà tọ́ ẹni tí Ọlọ́run bá gbèrú dáadáa rò òun náà ni yóò fún lágbọ́yé ẹ̀sìn ẹni tí ó bá ti pẹ́sìn yìí gbadìgbàdì náà mọ̀ sí káàkiri abẹ́lẹ́ ọ̀nà àná rẹ̀ kó sì wá lọ́kàn náà àwọn tí ó máa pẹ́sìn tí ó pẹ́sìn rẹ̀ yìí. وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.